ọ̀rẹ́ mi. Kí ló wá ló fẹ́ bá mi sọ gan? Ọmọ èyí olúṣu. Ìyá olúṣu kan lọ. Ọmọ rẹ̀ gẹ́gẹ́ nẹ̀. Ṣé ó sì kiri? Sì kí. Mọ láìkì rẹ̀ mọ fẹ́fẹ́ èyí ṣeré. Níbo? Ekun akọ àfẹ́ èèyàn lulu iṣẹ́ àwọn olè jàgídà omi. Ṣé mi àti àbí wọn nìkan? Kẹ̀jẹ́ ta ni ó dàbí gbọ́ kó yà fọ́ṣọ rẹ̀ lódò. Ayọ̀ kan náà lọ ní. Ọ̀gbẹ́ ọ̀nì. Mi àbí èsì króglẹ̀mù o. Ok. Mi èsì króglẹ̀mù Kí ló máa jẹ báyìí? Mi ká ti rí akẹ́ asá. Kí ló fẹ́ ṣe gan-an? Mo gbé kiri. Sẹ́ǹsì wọn ni abẹ́ ń sí èrè. Kí ló ń ṣe bàbá yìí? Ṣé o mọ̀ bọ́ ṣe ń bá gbàlagbà sọ̀rọ̀ ni? Mo dènà fúláwà sójú rẹ̀. Ṣé fúláwà lè lè ní fíléèjì yín báyìí? Wetin be this? Fúláwà ni fúláwà jẹ́. Màá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣé ń sọ máa yọ oníṣu yẹn lélẹ̀? Ní ìgbọ́n tó wọ́n ni. Tó wọ́n sọ̀rọ̀ bí tèkó mọ̀. Tèkó bọ̀ kọ́ tèkó wá ni ó ní. Ìmọ̀ kan tán kó sí ẹ̀rí wọn. Wọ́n gbé Sátidé sórí Sunday. Kí ló ń ṣe yín? Kí ló fẹ́ fà á? Ojú ọmọ kan tó máa jẹlẹ̀. Kìnní yẹn sọ yàtọ̀ wá ń ṣe kìnní yẹn fún. Ibi ṣe kìíní ni kò. Bá a ṣe kìnní yẹn fún. Ibi ṣe kìíní ni kò. Ṣé kí ni yẹn fún? Ìnáwó ọmọ ẹ.